وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه والتابعين وتابعي تابعين بإحسان إلى يوم الدين أما بعد. أدوكم الله الحمد لله. Ọba tí ó tún mú wá sí orí program ní àṣálẹ́ yìí, gbogbo èyí tí a bá wí Ọlọ́run kó jẹ́ kó jẹ́ àgbọ́yé fún gbogbo wa. Ọlọ́run là wá níbi àṣìsọ, Ọlọ́run là wá níbi àṣìrọ́, Ọlọ́run kó pẹ̀lú wa náà sì ni àwa yìí. Ọlọ́run jẹ́ kí a gbọ́yé, kó má yà wá wèrè, bó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọn àlùfáà wa tí wọ́n kọ́ wa ní ìmọ̀, bàbá àgbẹ̀rẹ̀ dàbí gígùn àlàáfíà ara Ọlọ́run bá ní ṣe fún wa. Ìdánilẹ́kọ̀ọ́ tálẹ̀ ìtúbẹ̀rẹ̀ ní ẹ. A ní ìjẹjọ́, a mú ìdánilẹ́kọ̀ọ́ wá lórí pàtírì ẹgbẹ́ àti ọkọ ọ̀run. Àwa bá débi pé à ń ṣàlàyé fún wa báwo la ṣe lè bí káàtìmí jáde tí ó máa wúlò fún gbogbo nǹkan tó bá jọmọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ tàbí ọkọ ọ̀run. Ìtẹ́lómi lọ́nà 1 million naira lé lórí níbi tí ń fìdí ẹgbẹ́ lílẹ̀ tí ó rí solution. Tó bá mú ọ̀njú, ẹ máa mú ọ̀njú o. Jàmá, ẹ mú ọ̀njú dáadáa. Ẹ mú ọ̀njú o. Wàláhì tí wọ́n bí ẹ bá ṣe mú ọ̀njú tó ní ó ṣe máa borí ọ̀tá tó. Ogun ọ̀tá ló sọ́gbọ́n jù láyé. Ẹ jẹ́ kí ọ̀njú mú pọ̀ lọ́ra àgbá tó tóbi dáadáa 150 litre kó rà á. Kán bẹ́ẹ̀ hàn tún kó kún mọ́ ẹ̀ dá káfúrà sísàlẹ̀ kó wọ́n mú díẹ̀díẹ̀. Jẹ́ kí ọ̀tún mú jẹ́ kó pọ̀ kó sì máa fi para tó ti yé. A ti mi já mi wò wọ́n á bá débi kan ní ìjẹjọ́ tí a bá fẹ́ bí orúkọ Rahaniya mẹ́rẹ̀ẹ̀rin tí ó yí ká Átìmí. Tá a bá ti ṣe calculation orúkọ Kọ̀rínù tí a ń ká pé orúkọ Kọ̀rínù gbà tá a ṣe calculation rẹ̀ ó jẹ́ 4,337. Báwo la ṣe ń ṣe calculation lẹ́yìn tí yẹn bá lọ part 1, part 2 yóò ti rí ń bẹ̀. Calculation orúkọ Kọ̀rínù tó bá ti ṣe tán. Nítorí wá kù ní pé wàá wá harful mustawla. Níta ń pè bẹ́ẹ̀ náà ni pé Arafi wo ló correspond pẹ̀lú orúkọ Kọ̀rínù tó bí nínú gbogbo àwọn arafi tó wà. Arafi Lárúbáwá tí wọ́n fi kọ Al-Qur'an. Gbogbo arafi Lárúbáwá pátápátá 28 kìí ṣe 30. So ó wà ṣe calculation láti mọ harful mustawla alayhi. Èwo nínú arafi Lárúbáwá ni ó coincide ló wà equivalent pẹ̀lú orúkọ Kọ̀rínù tó calculate jáde. O ní láti mọ̀. So nígbà tó fi jẹ́ pé gbogbo àwọn òrùfù pátápátá 28 ni a wà mú kíní orúkọ Kọ̀rínù ni a divide it by 28 a wà remainder rẹ̀ a la fẹ́ wá. So gbogbo àwọn tàbá ń wo program ìkágbìyànjú ká bẹ̀rẹ̀ sí ní share rẹ̀. So repost yẹ sórí Facebook rẹ gangan tó ti ń wò yìí, repost and share. Ẹ má yẹ ká wà selfish pé èmi nìkan ni mo fẹ́ máa jàǹfààní ẹ̀. Ó yá bá wá ìbí dàgínì. Ẹlòmíì wọn bí wọ́n ti ń wá remainder. So ìwọ tó bá mọ bó ṣe lè wá remainder type yes ká lè mọ̀ pé tó ká lè ṣàlàyé rẹ̀ báwo la ṣe ń wá remainder. Àwa tá bá tí mọ̀ bí wọ́n ti ń ṣe ẹ jẹ́ ká máa type yes síbẹ̀ a lè ṣàlàyé ọ̀nà tó rọrùn láti fi mọ remainder náà.
So in tí ẹ ṣe ni pé mo ti rí àwọn yes kan. In tẹ́ ṣe ni pé tẹ́ bá divide nísìn tẹ́ bá tẹ́ kíní nínú calculator. In tí ó gbé wá ní 154.89 kíníkan yóò wá gùn lọ báwọn. Ṣé gbogbo èyí tó gùn lọ láti bí point yẹn ẹ fi ilẹ̀ ẹ pa calculator yẹn rẹ 154 tó kọ ẹ mú eléyìí 154 gbogbo point kíníkan yẹn fi ilẹ̀ ẹ wá mú 154 yẹn ẹ lù pẹ̀lú tó wà nísàlẹ̀ bí tá ń pè ní denominator 28 ẹ times ẹ papọ̀ 154 times 28 yóò fún wa ní 4,302. Eléyìí ni ẹ wá yọ kúrò nínú tòkè yìí tá ń pè ní numerator. So yìí ni 4337 yẹn tá a fi bẹ̀rẹ̀ òǹkà. Ẹ yọ ilé ìkó mbẹ 4312. So yìí ni bá a ṣe ń wá remainder nìyẹn. A wá jẹ́ 25. So nísìnyí a wá convert 25 yẹn sí arafi arifil mustawla rẹ̀ nù. Báwo la ṣe convert yẹn sí arafi abjad ni tartibul abjadiyya. A sọ fún wa pé gbogbo arafi Lárúbáwá ó jẹ́ 28. Èwo ló bọ́ sí number 25. Tẹ́lẹ̀mí ó bá kà á ní alif ba ta sa jim yóò máa wá ètò bọ́ sí number 25 ó máa ṣí. Torí pé títò tó yẹ kó olùkọ́ títò tí wàá lò ní habujad ó di mẹ́rin báwọn hawazi u ti ìyá olóde kẹwàá báwọn kala mun nùnù lóde orí 14 sa síndì yẹn o a fat sọd lóde orí kíni orí 18 sọ́ọ̀dì lónìí kọ́ rọ̀ mo ti dé 20 báwọn shat 22 sa mo sì ń lọ sí 25 ka zu ó parí sórí kí ni 25 zu yẹn sì rí zali yẹn. So alful mustawla ẹni tí orúkọ kọ̀ọ̀rọ̀ rẹ̀ bá jẹ́ àdàdé alful mustawla rẹ̀ á jẹ́ zal tartibul abjadiyya á jẹ́ zal. So ìnìyẹn zal yìí láwọn fi wá orúkọ àwọn màláíkà mẹ́rin zal yìí wọn láfi wá. Báwo la ṣe fi wá? Stage 2 nìyẹn o àti parí stage 1 báyìí bá a ṣe máa alfil mustawla òun la parí yẹn. Àwọn akọ zal akọ ní notikiya zal alif lam zal. Níta kọ́lẹ̀ yẹn àwọn ṣe ìsáàbù rẹ̀ pẹ̀lú tọ́pù wal-haksi tí kò ta fún wájú ní tàbí ní ìsáàbù tọ́pù wal-haksi òun láti ṣe ìṣirò tó wà lẹ́yìn a máa nọ́mbà rẹ̀ 1 2 3 zal under 1 zal under 1 3 alif under 2 70 lam under 3 50 kí ló jẹ́ total 1 sódà lójú 1,000 125
125 ní àwa ṣe nótíkù rẹ̀. Nótíkù rẹ̀ ní orúkọ màláíkà kan nù láti minal kabiri ila sagir, la minal sagir ila kabir, from the highest value to the lowest. So níbi 100 rẹ̀ 100 times unit 100 rẹ̀ kí ni ó fún wa? Kí ni nótíkù 100? Cough ó kárí láì ó wà kọ cough ó wà mú unit before times 500. Kí ni nótíkù rẹ̀? How. 20. Kí ni nótíkù rẹ̀? Kev. Ó wà jọyìn àléfì máa ìní kọ́ ká yílù mọ́láàkù ẹnu rẹ̀ nínú àwọn màláíkà tí ó bá ṣiṣẹ́ kádìmí rẹ̀ kọ́ ká yílù alákọ̀ọ́kọ́ náà mẹ́rin láti lọ́wọ́ èyí ni first. Àwa mú záàlì ní àwa kọ́ ní nútíkù arfan àwa mú arafi kọ̀ọ̀kọ̀ akọ̀ tán a ṣe tàláfúsù arafi kọ̀ọ̀kan báyìí. Kí ni záàlì? Akọ̀ záàlì yẹn akọ̀ tán. Kí ni alif? Akọ̀ tán alif. Kí ni lam? Atukọ̀ náà tán lam. Àwa nọ́mbà rẹ̀ àwa ṣe ìsáàbù rẹ̀. Máa share program, máa share tó bá tí wọ́n bá àwọn máa share rẹ̀. 2, 3, 4, 5, 6, 7, 8, 9. Ẹlòmí ò ní mọ̀ pé lámálìfì arafi méjì yóò akọ 7 ẹ̀yọ̀kan síbẹ̀ ní ó bá ṣe. Lam alif arafi méjì ni arfan. Lam àti kí ni o àti alif ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So tó bá ṣe ìṣirò ilé tí ó fún ẹni 125. 125. So kò ní nípa ṣẹ̀ṣẹ̀ ń ṣe. Now alif under 4. 144. Lam under 5. 328. 3. 5 under 6. 2. Lam under 7. 3. Alif under 8. 8. Mim under 9. 4. Total value. Kí ló jẹ́? 2,523. Ó wà ṣe nótíkù rẹ̀. Kí ni 2,000? Kí ni nótíkù rẹ̀? Sọ̀rọ̀ sókè. Sọ̀rọ̀ sókè. Báàgì. 500 yẹ kọ́ kí ni nótíkù rẹ̀? Sáà. 3 nǹkan kí ni nótíkù rẹ̀? Jim. 20 nǹkan kí ni nótíkù rẹ̀? K.
Kef, ó wà dáyà lé fi mọ́. Bági, Sájàká, Yílù, ó di méjì báwọn. Number 2 lélẹ́yìí. Màláìkà ẹ̀dì méjì, à ń lọ sí orí mẹ́rin. Bági, Sájàká, Yílù. Ẹlẹ́ẹ̀kẹta, ó wá mú àwọn kìíní ó kọ ádàdí rẹ̀ ní kọ̀ọ̀kan. Záàlì yìí, kí ni nọ́mbà rẹ̀? Nínú Abjadiyya, kí ni záàlì? 700. Ó wá kọ 700 ní Lárúbáwá. Kí ni Lárúbáwá 700? Sábùkù mi'a. Sábùkù mi'a. Ó wá kọ sábùkù kò ní fi àléfì mi'a sí. Sábùkù mi'a ó kọ papọ̀ ráyìí. Táwọn marbutọ̀. Záàlì ni ẹ̀ alif ńkọ́. Kí ni òǹkà tiẹ̀? Kí ni wà ní Lárúbáwá? Wa'id. Wa'id. Láàmù rẹ̀, kí ni nọ́mbà rẹ̀ ní Abjadiyya? 30. Kí ni 30 ní Lárúbáwá? Sọ̀rọ̀ sókè. 30. Ó wà kọ̀ náà lẹ́wà yìí. 30. Ó wà nọ́mbà gbogbo ẹ̀ látòkè nílẹ̀. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. Láàmù yẹn 12. Alif ẹ̀ 13, 14, 15, 16. Oya, sin under 1. Kí ló pè sí under 1? 8. Ba under 2. Ayin under 3. Mim under 4. 66. Alif ni Hamzat. Alif under 5. 720. Táwọn marbutọ̀ under 6. 3. 18. Wow under 7. 474. Alif under 8. 828. Ha under 9. 558. Dal under 10. 7. Sa under 11. 25. 252. 240. Lam under 12. 546. Alif under 13. 1440. Sa under 14. 305. Wow under 15. 894. Noon under 16. 646.
gbogbo àwọn nọ́mbà tá a kọ kalẹ̀ ó gbọ́dọ̀ pé 16 tí o wá sí bàjẹ́ bá ti fò kan nù 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16. Oya, what is the total? Ṣé bẹ́ẹ̀ lórí? Kí lẹ get? Okay, 7,865. So how much you not cool? Can you not cool 7,000? Zag, okay. Zag. Can you not cool 800? Do. 5 encore. How? 16 encore. Join moi à l'effet. Zagi do asa yelo. O de wala ko mẹ́ta ba. O wa ko final one. Tá ń pè ní al-hakim. Our total number tí a ti get lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta. A total rẹ̀ papọ̀. A ṣe notiko rẹ̀. Òun ni hakimu rẹ̀. So total number mẹ́tẹ̀ẹ̀ta yìí ni number target bí àkọ́kọ́ bí 125. Èyí tá fẹ́ get ni wọ́n pè ní al-hakim. Àbí kan pè ní rais. 125 plus number target bí ní number 2 2,523 àti number target lẹ́lẹ́kẹta bí 7,865. Kí ni mẹ́tẹ̀ẹ̀ta ní fún wa? 10,513. A wá ṣe nótíkù rẹ̀. Kí ni nótíkù 10,000? Ọ̀kàrí. Yagi. 500 ní kọ́. Sáà. 3 nǹkan. Jim. 10 nǹkan. Ó wà jọyìn máa lè fi. Ṣáàlì àfihàn náà ti mọ yáò. Ó ti mọ 10 sí yáò náà. Tí ń sọ pé yáò. Ní ti ń bá wa lọ. Yagi. Sájàyá. Yìlò. Màláíkà mẹ́rẹ̀ẹ̀rin yìí ńlá kọ yíká káàtì mi nì fún ẹni tó bá jẹ́ pé záàlì ni so ó nídìí kíyàn máa kó ṣe calculation kó máa
harful mustawla kó tó lè bí khatimi jáde ó ní díẹ̀ tí yóò bá ti lè ṣe calculation náà àfi kí wọ́n bá ṣe iṣẹ́ khatimi náà jáde ẹnì kọ̀ọ̀kan ni ó sì ní khatimi tiẹ̀. So àwọn aráàfin yẹn ni ó dictate irú khatimi tí yóò bí jáde. Òǹkà tá a máa wá ṣe tá a máa fẹ́ ṣe ọ̀tún nì a'udhu billahi minash shaitani tó kọrúkọ ọkọ̀ nínú nì tó fi ó sì jẹ́ tábí àlẹ́ tó bá kọ́ tán. Òǹkà tí ó hàn òǹkà tó dájú ní òǹkà tí ákímù yìí bá gbé jáde. Irú ẹni tí a ṣe tá a fi orúkọ kọ̀rínù yẹn bẹ̀rẹ̀ yẹn tí wọ́n máa ṣe ọ̀tún ẹ̀yìn 10,513 ni ọ̀tún tó bá fẹ́ sàládùá náà iye adàdì tó gbọdọ̀ sà nìyẹn adádùlà hákìm òun ni ó sà ní. So a tún wá lọ síbi rọ́mlì. Ẹ̀yà mú aṣọ kan wá gàbí parí. Olha. Ní ìjẹjọ́ a sọ fún wa pé àwọn ọ̀nà tí a lè fi gbà pé kọ̀rínù wà ní charge case. So àwọn ọ̀nà míì tún wà tí a ti mẹ́nu lọ bẹ̀. Romley gangan lè sọ láì jẹ́ wípé calculation oní divided by 7 tá bá ń wo àwọn mahana rẹ̀ nínú tébù a lè bá pàdé. For example sí tí kọ́pù harij àti kọ́pù dahil tí méjèèjì bá fẹ́ gbẹ́ kanra wọn fún àpèjúwe ká sọ pé yẹn mú nọ́mbà yẹn ṣe rolling of paper ó wá mú 96153 ó ṣe password ìgbà tí ó mú 96153 ó yá kí kálukú ya tébù yẹn kíákíá. Period and value order. Write your table. The password is 96153. Use period and value order. The scale of Basidawo. Decryption by the encoding code.
8472 code. M D N A. So kí ni 9? Ẹ máa sọ. Kí ni figure 9? Huh? 0011. Kí ni 6? Sọ̀rọ̀ sókè. 01. Ìrọ̀lùpá 0101. 15 kọ́. 1010. 3 kọ́. 1110. 8472 code lélẹ́yìn. Níbi àwọn àmúlọ́wà yìí, a jẹ́ 0011. Ibi a jẹ́ 1101. Ilé a jẹ́ kíni? 10. Ibi ńkọ́? 1100. Láti sàlẹ̀ báyìí wá sókè. So our 1 and 2, ha, they are 0 plus 0, 0 plus 1, 1 plus 0, 1 plus 1. I have to have the 1 plus 1, 0 plus 1, 1 plus 1, 0 plus 0. I have the 0 plus 1, 0 plus 1, 1 plus 0, 1 plus 1. I had the 1 plus 1, 0 plus 1. 1 plus 0, 0 plus 0. Ah, the magic. 0 plus 0, 1 plus 1, 1 plus 0, 0 plus 0. Magic now 1 plus 0, 1 plus 1, 1 plus 1, 0 plus 0. Ah, the magic. 0 plus 1, 0 plus 0, 1 plus 0, 0 plus 0. Figure 15, George figure. If you bulk. Our moment, if you go on, the 1 plus 0, 0 plus 0, 1 plus 1, 0 plus 1. So, our will name soul figure. As a will name truth index. Oya wa méjèèjì yẹn jáde kó sọ fún mi, kó sọ bí tá ti bá nínú tébù yẹn. Kí ni soul figure? Soul figure 1001. 100 at kí ni? 16th house. So only soul TI. 1101. She final answer here. Ẹ̀dá break it down. 3 plus 5. 8. 1. 3 plus 5, only 8. What is solved? 1 plus 0, 1, have you? 0 plus 0, go. 1 plus 1. 0 plus 1. 3 plus 1, 3 plus 5, 2, you say 80. 2 plus 2, 2 again. What I could find 4. So 1001, have you? 11 plus 15, have you? Could live 126. 3, 5, and 15. Ó ti lọ jẹ láìsí kùtù ọ̀nà. Ó ṣe èdè ni. 11 dà. Ọmọ rẹ̀ àjẹ́. 1 plus 1. 1 plus 0. 1 plus 1. 0 plus 0. So, kí ni final answer? 1. Abi? 1. 0. Gbọ́lọ́wà. 6 hours. 6 hours.
Okay, Naki. Ó ní méjèèjì, so table yẹn ó dúró re. So nínú nǹkan tó lè jẹ́ ká mọ̀ tá bá ṣe pairing. Báwo la ṣe ń ṣe pairing? You have to look for the double star figure and the single star figure. A ṣe kan ní ìjẹjọ́, ó ní mistake nínú. Àwọn bí mẹ́ta ló padà pè wá nígbà tá a ṣe tán bí ijọ́ kejì. Wọ́n sọ fún wa pé àwọn notice pé error wà ní calculation yẹn. Wọ́n sì kí ń ṣàfà, ó túmọ̀ sí pé àwọn yẹn ń follow wa. Ní tá a sì ń ṣe yìí, ó ń yé wọn. So kò dìgbà tí yẹn bá jẹ́ àfà ó tó lè tẹ̀rọ mi. Ẹ̀họ́ mi ò mọ̀ kí ó mathematics ni. Mathematics ni. Or just mathematics ni. Ẹnìkan ní àfà ẹ̀ ń pè ní mathematics. Ó lè ju further math lọ. So calculation lásán ni. Kò nídìí pé yẹn iṣẹ́ ń jẹ́ àfà kó tó lè tẹ̀, kó tó lè ṣe calculation ni. Ibi tí ó kọ̀ ti lọ ní problem ni pé ó lè má lè interpret sàárà rẹ̀ jáde. Ṣùgbọ́n yóò mọ̀ dórí 70%. Tí yẹn bá wá ní handout 1 and 2, yóò máa rí àwọn sàárà oríṣiríṣi ń bẹ àti àwọn ìtumọ̀ lọ́lọ́kan ọ̀dọ̀kan. So, our dit, total dit jáde. What is our total dit? Correct. We have 32 dits. So, to have a double star, la fẹ́ wá 9 la máa fi pín. Àwa wá remainder. So, tá bá lò 9, kí ni remainder? Torí pé 9 ó lọ dé orí 27 àbí? Yóò wá ṣẹ́kù kí ni? 5. So ó túmọ̀ sí pé ilé karùn-ún yóò kọ́kọ́ gba star. Ó wà fún báyìí, ó ti gba star kan. A wá ṣe ìsáàbù rẹ̀ pẹ̀lú 8472 code. Ó ti close 8 and 4. Ó ṣí 7 and 2 sílẹ̀. Abẹ́ẹ̀kọ́. So 9 gẹ́gẹ́ ní 7 plus 2. O ní láti pín wà lọ sí ilé kẹsàn-án straight. Torí pé nọ́mbà yẹn ò ju 9 lọ. So ilé kẹsàn-án ni òun náà ṣe kí ni? Agba star. Ó wá ṣe ìsáàbù náà. You see 8472 kí ló wá fún wa? 11. Tàbá yọ 9 kú bẹ́ẹ̀ kọ́. Tàbá yọ 9 náà 11. After 2. Ilé náà ṣe kí ni? Agba star kan. Ó yá ṣe ìsáàbù náà. 6. Ilé kẹfà. Òun náà gba star kan. Ṣé ilé kẹfà ni ẹ ṣá? Ọkọ. Ó yá ṣe ìsáàbù náà. Kí ló fún ẹ? Huh? Like 8 plus 4 plus 2. 14. You are not going back. 5. And then 2 are better. What you got start and tell us, so you got double by hours up. So double star figure wa ilé wo ló jókòó sí? Ilé kíni? Ilé karùn-ún. So aláwọ̀kọ́ ni pé tí double star bá ti jókòó sí ilé karùn-ún, ó túmọ̀ sí pé tẹ́ oníbèrè gbé wá kéèsì tó gbé wá ó ní ṣe pẹ̀lú ilé ọmọ. Àbí kí ni ilé karùn-ún? Ilé wo ni ilé karùn-ún? Ilé ọmọ ni. Ilé karùn-ún, ilé ọmọ. Ilé ọmọ. Bànú. Àwọn àfọ́nítẹ́rà tó kọ́ lórí pé àyà tún wàkásíbọ́n wálé ìkáhù wà wá nìdún. Bànú náà wà ámún súnmọ̀ sàkímọ́n. Bànú náà wà ámún. Ó lọ bẹ́ẹ̀. So níbi nísìn ilé karùn-ún ní double star ló jókòó sí. Kéèsì tó ẹni yẹn gbé wá ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọ tàbí inú ilé ọmọ ẹ̀. Tó bá jẹ́ ilé kẹfà ń kọ́ marad àìsàn tàbí pé
ìdè tàbí ọfà ilé kẹfà náà tó bá jẹ́ ilé keje ní double side kò sí ó túmọ̀ sí pé kéèsì yẹn ó ní í ṣe pẹ̀lú matrimony ọ̀rọ̀ náà lé à ń fẹ́ yàwó àbí à ń fẹ́ ọkọ tó bá jẹ́ ilé kejì finance life àsìkí tó bá jẹ́ ilé kẹsàn-án ìrìn àjò tàbí visa tàbí ìwé ìgbélú tàbí àlá rọ̀hìlùn tó bá jẹ́ ilé kẹwàá ó fẹ́ gbà kankan lọ́wọ́ ìjọba ìlú tó wà àbó ní kéèsì tó fẹ́ yanjú tàbó ń wá àgbéga promotion tó bá jẹ́ ilé kọkànlá ilé iṣẹ́ rẹ̀ tàbí nǹkan tó dẹ̀ wọn àti èèyàn méjì pọ̀ so gbogbo ilé kọ̀ọ̀kan yẹn ló ní interpretation tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ni ibẹ̀ ni dọ̀míru ṣe kí ni double star figure ṣe kí ni ló jókòó sí. So nísìn àwọn àwọn píà rẹ̀ handout tó máa wá fún wa ní ìtumọ̀ handout 1 and 2 inú 2 láti máa bá pairing báwo la ṣe pair rẹ̀ a lè mú ilé tó gba single star bí ká pair mọ́ ètò tẹ̀lé so àwa lọ wò ilé a máa jẹ́ primer so tó bá lọ wò níbi nísìn yóò máa sọ fún wa pé kọ̀rínù ń da oníbèrè láàmú tàbí à ń dà láàmú ẹgbẹ́ ń dà láàmú kí ló kọ síbẹ̀ gbogbo wọn tó ní àdá tù lọ́wọ́ yẹ̀wò níbi tí kọ́pù kharij àti kọ́pù dahil tó ti pàdé ara wọn lọ yẹ translation yẹn wò. Ó tí rí náà àyíparí ló wà ìbándá ojú ló wà lọ́wọ́ ẹ̀ translation of 8-bit codes 8-bit codes up to kharij on a primer 0101 0101 òun ni yàrá ó wà lọ́wọ́ tó wọn àti 1010 wọ́n ti pàdé ara wọn bóyá ká tó wà bẹ̀ ká sínú microphone. Evil spirits want to block your fortunes. Evil spirits wants to block your fortunes. Àwọn ẹ̀mí òkùnkùn wọ́n ń di orí rẹ lọ́wọ́. Querent as Corin. Querent as Corin. Querent mean oníbèèrè ẹni tó ní ẹni tá a tó rí ẹgbẹ́ tébù ìkàlẹ̀ ó ní problem kí ni o àwọn Corin náà ó tún lọ wo eléyìí náà àti eléyìí tí wọ́n ti pàdé ara wọn eléyìí máa jẹ́ primer fún eléyìí eléyìí náà lè jẹ́ primer fún eléyìí eléyìí náà máa jẹ́ primer fún eléyìí wọ́n máa wo translation yẹn so níbẹ̀ yẹn a tún wá ń pè kíní kan ní differentiation code tá a bá wá solution tá a bá wo ìtumọ̀ kan tá a wá rí pé ìtumọ̀ kíní yìí kò dáa níbi tó jókòó sí yìí àwa fẹ́ solve ẹ̀ àwa differentiate ẹ̀ tá a bá ti differentiate ẹ̀ kóòdù tó bá fún wa àwa ìgbésẹ̀ ara rẹ̀ jáde òun ní ìsìn eléyìí ní tó gbé wá nínú ìtumọ̀ kò ṣe kíní kò dáa ó sọ fún wa pé oníbèèrè wa yẹn ó ṣe kíní o ẹgbẹ́ ń dà ní oúnjẹ aláwọ̀ dẹ̀ ń block orí rẹ̀ so our differentiate kí là ń pè ní differentiate yẹn làwọn lárúbá ń pè ní infisol our infisol rẹ̀ so nazori abẹ́ẹ̀kọ́ tá ń pè ní consideration nutukuri tá ń pè ní vocalization ìtìsọ́lùrí tá ń pè ní integration infisọ́lùrí tá ń pè ní differentiation so differentiation láwà lọ àdìfọwọ́ kan mẹ́ta tó kò fẹ́ mọ́ ni so nígbà tí o ti fẹ́ mọ́ yẹn zero ló wà bí ní differentiation level a wà yí sí 1 so yóò wá fún wa ní jẹun pé yóò show so to solve the case
You have a lot of methods. One of the methods is differentiate 0, 1, 0, 1. So differentiation of 0, 1, 0, 1 will equal to 1, 1, 0, 1. Ibi nìkan la máa ṣe kí ni o la máa yí padà. So nta wá ti yí padà 0 tó bá yí padà 1 ni ó dà, tí 1 bá yí padà 0 ni ó dà. So yóò fún wa ní nàkí. Àbíkò yìí nàkí. So ẹ rí pé nàkí náà sì rí figure kan tó jẹ́ pé in túmọ̀ ọmọ ni. Ó ń túmọ̀ kí ni? Ọmọ. So ẹni ìfẹ́ bímọ, ó fẹ́ lọ́mọ láyé. So sàárà nàkí tó bá ṣe yóò mú lásìkò nàkí, lásìkò tí nàkí ń pàṣẹ. So tí àsìkò wá ní nàkí ń pàṣẹ, ó bá eléyìn nínú handout kí ni o? Handout 1. Ó bá níbẹ̀. Gbogbo fígọ̀ kankan ló ní àsìkò tiẹ̀. Ó lọ́jọ́. Tó wá lọ wò ó rí pé nàkí ń lo ọjọ́ Friday. Ó lo ọjọ́ Friday. Abẹ́ ẹ̀kọ́ ni. Ó lo ọjọ́ Friday. Ó rí nínú handout 1. Àkókò wo ní lò lọ́jọ́ Friday? Ó lo tó bá lọ sọ́wọ́ ẹ̀yìn nínú handout 1. Noon ọ̀sán Jímọ̀. So àsìkò tí ó lọ ṣe sàárà nínú. Kí wá ní sàárà nàkí? Ó máa gbé lẹ́yìn lọ́dọ̀ àwọn àfáà. Àbọ̀dọ̀ àwọn àfáà kọ́ ní ó ti bọ̀. Ọ̀dọ̀ àwọn àfáà ní ó ti bọ̀. So ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹnìkan béèrè question kan bí. Wọ́n ní what is the difference between double star figure and root name in terms of translation and correlation? Now, root name òun ni dọ̀míìrù. Double star figure dọ̀míìrù lòun náà. Kí ni mo ti pè é? Root name lòun náà. So àmọ́ òun tún wá ọ̀gá lòun tún wá jẹ́ fún gbogbo mẹ́tọ̀dù yòókù tá a fi ń wá dọ̀míìrù. So torí mẹ́tọ̀dù tán lè fi wá dọ̀míìrù jáde nínú rọ́bì tá à ń pè ní root name ó lé 30. Ṣùgbọ́n root name wá ìyẹn ni tó wà most authentic jù nínú gbogbo ẹ̀. So òun náà ó ti wà dọ̀míìrù náà ni torí pé ó ń gbé impression, ó ń gbé àníyàn intention oníbèrè wa ó gbé jáde. Gbogbo tó bá sì ti lè gbé intention oníbèrè wa jáde dọ̀míìrù là ń pè. So ti wà wọn. So ẹni wá béèrè pé kí ni difference náà ni pé ìkọ̀kan náà làwọn méjèèjì kò sí yàtọ̀ ńbẹ̀. Àmọ́ double star tó wá senior àwọn dọ̀míìrù ló kù tá a máa ń rí wọn. So báwo wá ní correlation ni pé táwa ti ń ṣe pairing bá a ṣe lè lo double star àti single star fi ṣe pairing náà la tún lè lo dọ̀míìrù torí pé ńgbà míì tá a bá ń pair a lè má rí tá à ń wá. So ìwákùwà ní ẹ̀sìn ṣe kí ni? Ìwákùwà là ń wá tó bá sọnù. So if you have search ni wọ́n pè kíní search nígbà tí yàn lo Google engine láti search fún kan òun wá nǹkan kan tó sọnù. So tó bá lo pairing tó fi ṣe tó lo double star àti single star tó fi ṣe pairing tó ò tí ì rí tí òun wá wàá tún padà síbi àwọn dọ̀míìrù yòókù wàá fi wọ́n ṣe pairing. Tó bá wà ní wàá kó àwá ṣe kíní wàá rí tó wá má dára. So thorough pairing nìyẹn fi máa ń rí nǹkan tí kò bá ti tètè rí. Thorough pairing a máa pair mọ́ra wọn a padà rí ń bẹ̀. Kò sí table tó bá ti lè ní truth figure tó sì ní tó ní soul tí ò ní sọ̀rọ̀ ń tàn wá yẹn kò possible kó má sọ. So ó wá wà lórí bá a bá ṣe ṣe thorough pairing yẹn sí láfi débi ń tàn lọ gáràjì láfi débi gáràjì wa.
tá bá sì sọ àwọn àtúwò pé ó dá ǹjẹ́ solution wà fẹ́ ni àbí kò sí solution mo sọ yẹn ní last week mo ní ẹ̀ka iye bit tó wà ńbẹ̀ ẹyọ 16 figure tó bá coincide abẹ́ ẹ̀kọ́ ni irú nísìnyí bàtà ka total bit ó jẹ́ 32 tá a bá yọ 16 náà ní oṣù kìíní figure 16 wa ó clear ni ṣe sì mọ̀ pé ó clear ṣákàdí kan tó jẹ́ pé sábìtì ni abẹ́ ẹ̀kọ́ ó wá lọ jẹ́ náṣù ó lọ jẹ́ náṣù so bó ṣe wà yìí ó túmọ̀ sí pé kéèsì ẹni wọ́n gbọ́dọ̀ sí kíni wọ́n gbọ́dọ̀ múra gan wọ́n gbọ́dọ̀ fọwọ́ kékeré mú ìgbìyànjú yẹn máa pọ̀ gan kó tó lè rí sọ́ọ̀bù ìgbìyànjú yẹn máa pọ̀ gan ó máa pọ̀ gan kó tó lè sọ́ọ̀bù. ẹni tó bá tún ní ìbéèrè ẹ jẹ́ kí a béèrè. so ibi ni a fi dalẹ̀ ti ṣe inshallah a tún máa tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.